tèmi ó gba àwọn ọ̀dọ́ ìsìn nímọ̀ràn ju pé ọwọ́ tí wọ́n bá ń rí because èèyàn tójú bọ̀kọ̀ gbé ẹni tó ń sáré àtẹ̀tọ́ ń rárìn wọ́n jọ débì kan náà ni ìkọ́ ìwọ tó sáré àdàgbà pé tó ń sáré lọ tó wá débì kan tó fẹsẹ̀ kọ́ tó lè dìde ẹ tí ń bọ̀ gẹ́gẹ́ ní ó fi ilẹ̀ ń bẹ̀ ní ó fi ilẹ̀ ń bí tó wà wọn á tún kọjá ẹ̀. àwọn ọ̀dọ́ ká ṣe sùúrù kò sẹ́ni tó ní ká má wá owó ṣùgbọ́n owó wíwá nísìnyìí èèyàn gbọ́dọ̀ rántí ilé ibi téèyàn ti wá èèyàn ò gbọ́dọ̀ sọ wípé torí pé èèyàn ń wá owó kéèyàn wá lọ ṣe nǹkan tí kò yẹ kéèyàn ò ṣe. ìkan tí mo láàyò sọ fáwọn ọ̀dọ́ ni pé this time around àwọn ọ̀dọ́ máa ṣe pé wọ́n máa ń kánjú ju kádàrá wọn lọ. kò ju pé èèyàn àwọn ọdún tí mo ìmọ̀ràn tí mo kàn fẹ́ gba àwọn ọ̀dọ́ sí kò ju pé sùúrù ó ṣòkúta jìnnà because ẹ̀yin ọ̀dọ́ ìsìn wọ́n ní lọ́kì o wọ́n sì ní orí ọ̀fẹ́ mo sì nífẹ̀ẹ́ ní pẹ́sẹ́ òun fẹ́ ẹni tí ó rọ́bù tọ́wọ́ òun tó òun sáfẹ́ fà òun fẹ́ fi gọ̀gọ̀ fà tí ó sì mọ̀ pé àtúbọ̀tán ẹ̀ ó lágbára ìgbà tó bá lò tó bá ní kó fi gọ̀gọ̀ fà kan tó jẹ́ pé àárín bí ọdún mélòó kan so ìṣètì kò ní sùúrù kẹ́mi ẹ̀ náà ó lè gùn ìmọ̀ràn tí mo lè gba àwọn ọ̀dọ́ yẹn nìkan mọ́ kánjú pé wọ́n sáré wọn fẹ́ ṣe kinní kan nìkan ní pé kò kírẹ́tì náà ṣe fọ́mọ ẹ nìkan tó bá náà ṣe ìjọ parẹ́ kónú ó tún jẹ́ yàrá yìí ó tún jẹ́ lọ́rùn because ìwọ tó ọlọ́run ò kò sẹ́ni tó lọ́rùn kọ́ dáadáa mọ́ èèyàn ní kó mọ̀ fara fọ́ kó mọ̀ fi ọwọ́ rẹ̀ kò sí ẹni tí ò lè lówó bó bá ṣe súnmọ́ lọ́run sí náà ni bá a ṣe kàn tó ìmọ̀ràn tèmi òjú bá ń lọ fáwọn ọ̀dọ́ sùúrù ó ṣòkúta jìnnà. àwọn òbí náà ní èyí tó pọ̀ láti ṣe ń bẹ̀ kóbi yóò sọ fọ́mọ pé ìwọ náà wo mọ́tò táwọn ẹgbẹ́ ń gùn ẹlẹ́gùn bẹ́ǹsì ìwọ náà lọ wá ọgbọ́n dá sọ̀rọ̀ rẹ̀ sọ kí adẹ̀ máa gbàdúrà kí adẹ̀ máa ṣiṣẹ́ torí ẹni tí ò bá ṣiṣẹ́ tó bá ń wá shortcut pé òun fẹ́ lo anything ló lè ṣẹlẹ̀ so ẹni tó ń wá owó lójijì náà anything ló lè ṣẹlẹ̀ èèyàn lè rí kú èèyàn lè rí nǹkan míì ṣùgbọ́n tó bá kú tiẹ̀ tún dá tí ò bá ya wèrè tí nǹkan míì ò tún ṣe so tí èèyàn bá ti ń ṣiṣẹ́ kí adẹ̀ máa gbàdúrà kí Ọlọ́run kún wa lọ́wọ́ gbogbo wa so ṣùgbọ́n iṣẹ́ èèyàn lè fi jàre iṣẹ́ o ẹni tí ò bá ṣiṣẹ́ kó má expect pé bóyá owó kan máa dé àbí miracle kan lè ṣẹlẹ̀ so there is no free money lójú títì so èèyàn máa ṣiṣẹ́ ní kó tó lówó kí ẹ̀dẹ̀ máa wò pé bóyá ọ̀rẹ́ mi kan ó ní mọ́tò èmi ò ní táìmù oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kátàlá dẹ̀ máa fún oníkálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìmọ̀ràn tèmi nìyẹn. láìsí àwọn táwọn ṣiṣẹ́ ń sìn báyìí pé káwa gọ̀ àwọn náà mọ̀nà tó yàbọ̀ gbogbo nǹkan yìí kì í ṣe fún ọ̀dọ́ láti ṣe because ó máa kú ọjọ́ orí ẹlòmíì ni so kí n fẹ́ gba ìmọ̀ tí máa gba àwọn ọ̀dọ́ ọ̀sìn ni pé kán mọ̀ kánjú kán sì mọ̀ sáré kọjá kádàrá kán farabalẹ̀ etí ó jẹ́ láyé yìí ọwọ́ Ọlọ́run ló wà ìgbésẹ̀ mi kàn ní pé kẹ́dà tẹpá mọ́ṣẹ́ nínú iṣẹ́ tó bá ń ṣe ṣùgbọ́n Ọlọ́run máa pín ẹbọ̀dì lérè kẹ́dà mi sọ fún àwọn èèyàn tó bá ń ta sí nìyẹn.